don't know, no. Make them they turn up. They don't see me coming. Are you ready for me? Energy like cream, they like cream. When I lose TV enter, then I go bring you to end my love. Say you want to see mental, I don't give them back to sender. Why no? Soldier, policeman, many men in my convoy. The boy know they take his us. If he knows, they go give you a back up. Nílé Ga, oríṣiríṣi àrà ló wà ńbẹ̀. Àrà alára, àrà mẹ́rìírí, ohun gangan ló wà nílé Ga. Mẹ́ẹ̀dẹ̀ mo wípé tẹnitẹni tèkísà ń ta àtàn nítorí ìtàn tara wa gangan la tún kọ sílẹ̀ tá a tún fi ṣe àgbéléwò. Ìtàn yìí wá lágbára débi wípé Austin Peters ó rí èyí ṣe kádẹ̀ máa kan sára gangan síre. Tẹ́ bá tún rí àwọn òṣèré kan tó tún gbajúgbajà tó tún ń bẹ nínú rẹ̀. Ẹ wò àfikẹ́ ẹ̀yà àfojúsọ́nà láti rí gbẹ̀ngbẹ̀ tó ń bẹ nínú sinimá tuntun àgbéléwò yìí. Lórí Orísun la wà, ẹ wá tẹ̀lé mi ká lọ sórí kápẹ́ẹ̀tì kí n lọ máa fi gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ gangan wọ̀nyí. Ẹja ló ní Wábẹ̀kẹ́ lórúkọ tèmi, ẹ má yí kúrò ń bẹ̀ torí ẹ rí àrà ńlá yìí. Gáà apanilẹ́kúnjayé. Kí n pé kò ní tẹríba. Ẹyẹ máa gbọ́. Ọ̀dájú. Ẹsẹ̀ wọn bọ́ sẹ́sẹ̀ sójú. Báwo lẹ kó nínú eré? Èmi níyàwó Ga. Ìyàwó tí Ga fẹ́ràn jùlọ. Period. Inú mi dùn, ayọ̀ mi kún nítorí pé Nollywood ó ń gun òkè àgbà sí lójoojúmọ́. And èyí tí Bọ́láńlé Ọ̀sìpítà ti ṣe ó ṣe bẹ̀bẹ̀ èyí tó ń pè ní House of Ga. Tuntun tí a ṣe ń wò yìí, a rí wípé ó mú àwọn ohun àṣà àti ìṣe wa lọ́wọ́. Báwo lẹ ṣe rí sí àti wípé ẹ̀kọ́ wo lẹ rò pé àtúrí kọ́? Inú mi dùn pé Bọ́láńlé Ọ̀sìpítà wọ́n pinnu pé àwọn fẹ́ ṣe eré Basọ̀run Gáà yìí. Ó ti pẹ́ tí mo ti ń bọ̀rọ̀ àṣà àti ṣe wa pé ká gbé lárugẹ tẹ́nítẹ́ní takísà tàtàn pé ohun anídẹ̀là ń gbé lárugẹ. Inú mi dẹ̀ dùn pé ọmọ Òdùwà náà ló ń padà sọ ìtàn àwa ọmọ Òdùwà àjẹkára àtàwa sọ ìtàn wa fún. Ní pé kò ní tẹríba. Ẹyẹ máa gbọ́. For me, so I don't know, no. Make them they turn up. They don't see me coming. Are you ready for me? Energy like cream, they like cream. Mi iṣẹ́ mọ tó máa sọ pé àrùn èèyàn ń gbé fúkẹ́. Ó ṣe ó túmọ̀ sí pé mo ti wo àwọn kí náà pé trailer ní trailer àwọn díẹ̀ tó ti gé pọ̀ mo ti wò lórí àwọn móhùnmáwòrán lórí ṣíṣí mọ́ òwe irú sinimá wo relé yìí jẹ́ àwa náà là ń ṣe so okùn àwa wò pé ká máa bọ̀ bó tẹ̀sí jẹ́ pé ní lọ́jọ́ ìbí wa àtúnfúnlé torí Ga yìí náà ló ti gbé wa wá. Ohun méjì pàtó tí mo mọ̀ pé ẹ máa rí kọ́ nínú eré yìí. Ẹ̀kọ́ púpọ̀ ń bẹ nínú eré yìí àmọ́ méjì tí mo máa sọ ni pé kẹ́ ní ìtẹ́lọ́rùn àti wípé ẹ̀san ò dáa. Olúwa mi Aláàfin Lábísí ti gbé kúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra. Àti wàá nílò ọba tuntun báyìí. Ó dìmúlẹ̀. Ó dàṣẹ. A ti pinnu wípé ìwọ la fi jẹ Aláàfin tuntun. Àmọ́ ó ní àwọn nǹkan kan tó lè ṣe alátakò dídé adé ọba rẹ o. Sọ tẹ́ ọ lọ́rùn àbí kò tẹ́ ọ lọ́rùn. Yebo, Auda, Paris, Nǹkan tí ó múnú mi dùn jù ni pé àwa tí à ń ṣeré sinimá tí à ń ṣeré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ wa ti mú lọ́kùnkúndùn láti máa sọ àwọn ìtàn wa tá a fi ń ṣe fíìmù gbé sí big screen. Bọ́láńlé Ọ̀sìpítà ó ti make her one of those that will definitely do such and all I can say is kudos and more power to our album. Ìyànjú tí mo máa gbà àwọn èèyàn ni wípé kí wọ́n túbọ̀ máa gbé àṣà àti ìṣe wọn lárugẹ torí ọmọ aṣẹ́gìtà òun náà ni èpo gi náà ní ohun tá a bá nílà náà ní. Bàbá mi fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí afọbajẹ àti ayọ̀ ọba nípò. Èmi mo fi jẹ oyè Basọ̀run. Ọ̀pọ̀ lẹ́yìn tí wọ́n fẹ́ fẹ́ yìí ń gé mi jẹ.
ẹ̀yin náà sì gbọ́dọ̀ tẹ̀ sí àṣẹ tèmi. èwo lójú rẹ̀ ń dán yìí tí wọ́n ti gbẹ́sẹ̀ lé. màá tẹ̀lé àṣẹ yín tààràtààrà ṣùgbọ́n kì í ṣe tọkàntọkàn. tẹ́ bá fọkàn mi ẹ máa ṣiṣẹ́ fún. ó sọkòsọ̀rọ̀ ó ti jalè àgbọn. mo fẹ́ kó o dìde kó o kó jagunjagun jọ. Heroes, they go give you over gun. And as the money don't they come like us. Nothing go fit stop this sauce. When Oluwa see me enter, they don't go agree you to enter my love. Say you want to see mental, I don't give them back to sender. Why not? Mo lè jẹ́ jagunjagun. Sọ fún wọn kí gbogbo wọn padà sílé. Ló gbàdá ń ṣe ta. Ogun ti dé. Mo pé ìṣòro ńlá gbáà ni gáà ó padà jẹ fún wa. Mọ́jọ́ ògbé ní àwọn adáhùn ṣe tọ́ lágbára tí wọ́n ń ṣiṣẹ́ fún ní olúwa mi. Aṣọ̀rọ̀ ga ọ̀ṣẹ́ dàgbà o. Ká ń yọjú ìran rẹ̀. Àjẹdàpá kọ́ndé. Wọ́n dúró dè ọ́ títí tí ó fi padà bọ̀. Mo ní ìwúrí sí Nollywood. Mo fẹ́ràn nǹkan tí wọ́n ń ṣe nísìnyí. Wọ́n ń jẹ́ kí orí wa máa wú. Wọ́n sì ń jẹ́ kí inú wa máa. Sinimá tí gbogbo èèyàn gbọ́dọ̀ wò. So tí Gaa bá ti jáde lórí Netflix, mo fẹ́ kẹtúyáyá kẹ́pọ̀ wọn ọ̀rẹ́ yín, àwọn ẹ̀gbọ́n yín àtàbúrò yín, ìyá àti bàbá yín kí gbogbo yín kẹ́ lọ wò lórí Netflix. When Oluwa see me enter, then I go bring you to enter my love. Say you want to see mental, I don't give them back to sender. Why not? Soldier, policeman, many men in my convoy. The boy know they take his us. If he knows they go give you. Tẹ̀lérí fún yín láti mú gbogbo bó ṣe ń lọ lórí kẹ́pẹ́ẹ̀tì pupa àti bí a ṣe ṣe ìfilọ́lẹ̀ móvì tuntun yìí bí a ṣe ń ṣe wá fún yín bó ṣe lọ́lọ́rẹ̀ rí lọ́wọ́lọ́wọ́ yìí House of Gaa tí gbogbo yín tún ẹ̀yà kẹ̀tún ẹ̀yà kẹ́ lọ wò ó ẹ wo lórí Orísun náà la wà ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà ládẹ̀ máa mú wá fún yín bó ti ń dùn bó ti ń dán ẹja ló ní bó ẹ̀bẹ̀kẹ́ lórúkọ tèmi ẹ má gbàgbé mọ́ fòjòkòjò mọ́dẹ̀ fòjòkòjò òmì. Ìwọlé sí ẹ̀gbin làjànàkú yàgò.